Strategic. Nínú ìlàkàkà wọn láti mú ìdájọ́ ilé-ẹjọ́ ṣẹ lórí aáwọ̀ ilẹ̀ Kelebe Omu, àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ológun ilẹ̀ wa ti tún dá àwọn ọmọ ẹgbẹ́ Onile Kelebe Omu lọ́wọ́ kọ́ lé wọn Tipatipa kúrò lórí ilẹ̀ wọn nígbà tí wọ́n ń gbé ìgbésẹ̀ lọ́tùn níbàámu pẹ̀lú ìdájọ́ ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀ṣun láti gba ilẹ̀ wọn padà lọ́wọ́ iléeṣẹ́ ológun ilẹ̀ yìí ọ̀hún. Níṣe làwọn òṣìṣẹ́ ológun kan tí wọ́n fura sí pé wọ́n wá láti ẹkùn ìlú Ẹdẹ ya wọ orí ilẹ̀ náà nínú aṣọ wọn lọ́jọ́ Àlàmísì pẹ̀lú ìbọn AK-47 láti dá wọn lọ́wọ́ iṣẹ́ pípamọ́ orí ilẹ̀ náà dúró ní àdúgbò Kelebe oríta Olúọmọ lópòpónà Ìrágbìjí nílùú Òṣogbo, níbi tí àwọn aṣojú látinú àwọn ìdílé tó tó 55 káàkiri agbègbè ìjọba ìbílẹ̀ Òṣogbo àti Ọlọ́rundá tí ń ṣiṣẹ́ pípa orí ilẹ̀ náà mọ́. Gbogbo ìgbìyànjú akitiyan àti sọ fún wọn pé àwọn Onile ń ṣàmúlò ìdájọ́ ilé-ẹjọ́ ló já sí pàbó, gẹ́gẹ́ bí wọ́n ṣe fárígá pé lọ́gán ni kí wọ́n kúrò kí wọ́n sì dáwọ́ iṣẹ́ náà dúró pẹ̀lú ìdúnkokò láti yìnbọn fún ẹnikẹ́ni tó bá kọ̀ láti kúrò lórí ilẹ̀ náà. Àwọn oníròyìn àtàwọn ọmọ ẹgbẹ́ Onile tí wọ́n ń ká fọ́nrán ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ọ̀hún sílẹ̀ làwọn ológun ọ̀hún lé kàbàkàbà tí wọ́n sì gbìyànjú àti gba àwọn ẹ̀rọ kámẹ́rà, fóònù léwọ́ wọn àtàwọn nǹkan míì tí wọ́n ń lò láti fi ká ìṣẹ̀lẹ̀ náà sílẹ̀ lọ́wọ́ wọn. Ẹ̀wẹ̀, nígbà tó ń bá wọn oníròyìn sọ̀rọ̀, Olóyè Ahmadu Akabi ṣíṣe alága ẹgbẹ́ àwọn Onile Kelebe Omu àti Olúpọ̀nà nílùú Òṣogbo sọ di mímọ̀ pé níṣe làwọn òṣìṣẹ́ ológun náà wá dá àmúṣẹ ìdájọ́ ọjọ́ 10 oṣù kínní ọdún 2023 tó lọ lórí ilẹ̀ náà lọ́wọ́ kọ́. 2023 a sì retí pé wọ́n wà bí láàrin oṣù mẹ́ta wọn wà bí ó di oṣù karùn-ún àlọ́gba warrant of execution. Ilé-ẹjọ́ ti falẹ̀ bàbá wa lé alọ́, wọ́n ti gbé ẹ̀tọ́ wa lé alọ́ pé ká máa lọ sí orí ilẹ̀ wa. Ṣùgbọ́n gbà tó di òní ọjọ́ 28 oṣù kẹta tí a gbé katakata dé orí ilẹ̀ pé ká máa plow orí ilẹ̀ wa, báwọn àmì mẹ́ta ti dé pẹ̀lú uniform àti ìbọn. Operator tí ń bá wa ṣiṣẹ́ lọ́wọ́ wọ́n ní kó sọ̀kalẹ̀, tí ó bá sọ̀kalẹ̀ àwọn òyìn níbọn. Tipatipa wọ́n fi fa operator yẹn sọ̀kalẹ̀ ní orí machine. Ṣùgbọ́n gbà tó ṣe pé ìdẹ̀rùn Òṣogbo pẹ̀lú àlàáfíà Òṣogbo làwa need, a ṣetán láti bá wọn àmì ìjà kó wá fọwọ́ wọ́nú torí gbogbo tí àwọn àmì wa ṣe ní òní lẹ́yìn ìgbà tí ìjọba ti fa ilẹ̀ bàbá wa lé alọ́, tí ilé-ẹjọ́ ti falẹ̀ bàbá wa lé alọ́, tá a wá dé orí ilẹ̀ bàbá wa tí àwọn àmì tún ní àgbọ̀dọ̀ débẹ̀ máa mọ̀, katapila gbọ́dọ̀ ṣiṣẹ́ ń bẹ̀. Lórí ṣe pé àwọn ń ta, àwọn tí wọ́n sì ta fún wọ́n ń ṣiṣẹ́ lórí ilẹ̀ tí wọ́n tà fún wọn, wọ́n sì ń kọ́lé lọ lórí ilẹ̀ tí àwọn àmì tà. Báwọn ọmọ ilẹ̀ tí adájọ́ fún wa ní ilé wa pé ká kọ́ sórí ilẹ̀ wa, àwọn àmì òkè ká débẹ̀ o. Gbogbo ọmọ Nàìjíríà tí ń ṣẹlẹ̀ ní Òṣogbo lọ́wọ́lọ́wọ́ báyìí ni à ń fi tó yín létí o, tí ó sì jẹ́ wípé odò má wà ìdílé tá a ní ilẹ̀ nínú wa tí àwọn àmì ń ṣe lórí ọ̀rọ̀ wa. Agbẹjọ́rò fún ẹgbẹ́ ọ̀hún arákùnrin Farouk Mohammed ṣàpèjúwe ìgbésẹ̀ àwọn òṣìṣẹ́ ológun náà gẹ́gẹ́ bí èyí tí kò tọ̀nà pẹ́ẹ́pẹ́ẹ́ àti ìkọ̀pàkọ́ sàṣẹ ilé-ẹjọ́. Bẹ́ẹ̀ ló ń sọ pé òun yóò mórí lé ilé-ẹjọ́ láìpẹ́ láti pe ẹjọ́ kíkọ̀pàkọ́ sàṣẹ ilé-ẹjọ́ tako iléeṣẹ́ ológun ilẹ̀ yìí. It's unfortunate that today, the 28th day of March 2024, in further execution of the judgment of the court at Losogbo,
Nigeria Army, as usual, sent in their men to stop the further execution of that judgment. On the first day, when they first attacked, they claim ignorance of whether there's judgment or not. And they've written series of communications to the Nigeria Army, to the Chief of Army Staff, and even to the Attorney General, being the chief law of the country. But surprisingly today, there has been no response from either of the parties involved. And in continuation of the execution of the judgment today, the families decided to clear certain parts of the land. But in their usual way and manner, they came, about three men in uniform, armed with guns, stopped the operator of the caterpillar from continuing the execution, and even threatened that if any further step is taken, they will shoot. We are law-abiding citizens of this country. Our life is sacred. We are not ready to stake any life, but we will continue to push and see that the judgment of the court is obeyed and respected. We remain resolute. Ẹgbẹ́ àwọn Onile Kelebe Omu ti wá ṣèlérí gbígba ọ̀dọ̀ agbẹjọ́rò wọn láti pẹjọ́ àìtẹ̀lé àṣẹ ilé ẹjọ́ tako iléeṣẹ́ ológun lórí ohun tí wọ́n ṣàpèjúwe gẹ́gẹ́ bí ìwà ìtàsé àgẹ̀rẹ̀ sórí ilẹ̀ ọ̀hún.